Màámi Fausat Balógun Madam Sajẹ tí ò lọ́gàá Mr. Latin Ọláìyá Igwe dájú wa ẹ̀yin mẹ́ta ní kòkó dárúkọ náà torí ẹ̀yin lẹ́nu abẹnú gọ́ngọ́ tí mo mọ̀ pé mo lè dárúkọ wọ́n ní nǹkan tó fẹ́ kàǹpé fẹ́ ṣe gbogbo ẹ̀ àti ń rí àwọn fẹ́ẹ̀sì oríṣiríṣi àti rí wọn tó ń jó lórí stéèjì àkókò ní ẹ mọ́ kàǹpé àsì ní ẹ mọ́ jù mo sì mọ̀ pé orin bọ́m̀bámú ni mo yóò ní ìpàdé ń jó kọrin tí gbogbo wa lè jó sí orin tẹ̀yìn kọ ni bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé bí ń pọ̀ ọmọ ẹnìkankan tẹ̀sí mọ̀ wípé ajá tó ti yó kì í báyìí tí ò yó ṣeré ẹ ń pariwo pé ta ló fẹ́ mú yín ẹ̀yin lọ̀gá ìlẹ́ni tíátà ẹ lè kàǹpé fẹ́ni tó bá wù yín àní ẹ má kàǹpé àmọ́ ilá tó wà lọ́wọ́ yín ó kéré sómi tó wà lórí iná omi orí iná pọ̀ jù ilá tó wà lọ́wọ́ yín lọ bómi bá sì pọ̀ jù lá lọ ilá yẹn kì í yọ kì í yọ ẹ sinmi ẹ̀dùn ẹ fara balẹ̀ torí nǹkan tẹ́ ẹ fẹ́ jẹ ẹ rántí pé àwọn ọmọ yín ó bá ń pẹ̀ ńlẹ̀ gbogbo ń tẹ́ ẹ ṣe fún wa pátápátá làrá ọmọdé ọmọ gbogbo owó padà bá ńlẹ̀ èyí tó ṣe dá èyí tó ṣe tí ò ṣe dá ọ̀nà fún ọ̀nà ọ̀run ni o àmọ́ kí ló ṣẹlẹ̀ tẹ́ bá ń ṣe tíátà ẹ ṣe tíátà tẹ́ bá ń ṣàgbèrò ẹ ṣàgbèrò tẹ́ bá ń ṣòṣèlú ẹ ṣòṣèlú ẹ̀sìdá mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ sínú tíátà kí ló ṣẹlẹ̀ kí ló mú yín ná níbo là ń lọ tá a lérò ṣé bógun dè ṣe ní tẹ́ fi bá mi tẹ́ bá àwọn onítìátà ló máa ń sòótọ́ ọ̀rọ̀ fáwọn olóṣèlú tẹ́tẹ̀lẹ̀ ẹ̀yin ti jẹ́ dodo ẹ ti gbàgbé òdodo ẹ lè sọ òdodo mọ́ èlò gangan ni wọ́n fún yín ẹ sọ fún wa á dà fún yín láàrin ara wa lọ́tẹ̀ yìí ẹ má kàǹpé kékeré kan mọ́ ojú ò bá tí àwọn tẹ́ ẹ ní àwọn tó sọ̀rọ̀ àǹdí yín tó jẹ́ bí ẹbí yín ojú ń ti àwa tá à ń wò yín láwòkọ́ṣe irú èèyàn tá a mọ̀ yín sókò ilé ńgbà táwọn à ń dàgbà bọ̀ nígbà tá a dàgbà tá a bá yín bí tá a ti bá yín ó ṣe wá láàánú ló jẹ́ abọ́ tàdáwà fún rere àwa gbẹ́lù sílẹ̀ àní àfẹnusọ bó bá wá bí yín inú ẹ̀jìbù rẹ̀ àwọn olùgbẹ̀bẹ̀ torí àkì nítorí gbígbó pajá à ń torí kíkọ̀ pàgbò ẹnì kò nítorí wọ́n èrè pòbúkọ́ wọn jẹ́ kí n fọ̀rọ̀ àná bí òkú ẹsẹ̀ jẹ́jẹ́ ń dẹ̀dẹ̀ wá ti bí yín nú ẹ lọ́ọ́ mí sèré ẹ̀dọ̀ torí bóòrí bá fojú kùn bá yọ ló máa ń yọ ẹ̀jẹ̀ nu yín ó yọ sí ní ta fẹ́ sọ yìí ẹ̀jẹ̀ nu yín ó yọ sí kí ló dé kí ló ṣẹlẹ̀ kí lára ń gbà yín kí lára ń gbà yín kí lára ń gbà yín tá a sanwó bó bá nìkan tá a rà ń gbà yín tá a sanwó ẹ sọ fún wa last time náà káàpù yín síbi kan kí ló kàn yín pẹ̀lú òṣèlú kí ló ṣẹlẹ̀ ìgbà tó ń káàpù yín síbi kan kí lè gbà bọ̀bẹ̀ bó jẹ́ pé àwọn kan ti ẹ̀ gba nǹkan bó ṣe mọ̀ pé ẹ̀yin náà ni ó dé sí lọ́wọ́ allegedly ni mo fi sọ ilé tí mo sọ yìí o pé ó dé sí ní lọ́wọ́ mi mọ̀ ń pa yẹn o mo kàn sọ bẹ́ẹ̀ mọ́rọ̀ ni pé torí pé mọ̀ pé ẹ̀yin gẹ́gẹ́ la bẹnu gan bẹ́ẹ̀ ẹ̀yin mẹ́ta tí mo pè yín á pè yín ní àbúrò máa sọ́n kọ́nà máa sọ́n gbangba èmi kò jẹ́ tí wọ́n ránṣẹ́ pé lọ pọn mi wá bó bá ní lọ pọn mi wá àjẹpọ̀ òótọ́ àwọn ti ṣáájú ni àgbà tí ó pè mí pé kí n wá sìn òun àjẹpọ̀ òótọ́ àwọn ti ṣáájú bàbá sọ pé àní sọ̀rọ̀ afẹ́ dákẹ́ n ti ń bẹ́nu wo ò ní já dákẹ́ ebi ti ń pawọ́ ò ní já dákẹ́ owó sukùl àwọn ọmọ ò ní já dákẹ́ owó ilé tó wọ́n gọbọ ò ní já dákẹ́ sìmẹ́ǹtì tí ò ṣe é rà ò ní já dákẹ́ ráìsì tí ò ṣe fọwọ́ kò ní já dákẹ́ bẹ́ẹ̀ bá túlù ṣe ṣé ìdán ni kẹ́ ẹ kú ògo wá kú tọ́kẹ́ tó túlù ṣe ni ebi ní ń pa wá kú yìí insecurity ẹ wo ordinary wọ́n ta kíndìnrín 25,000 naira ṣé ẹ wo fídíò yẹn ẹ wá rò pé olùsọ ọmọ yín náà máa mú bẹ́yẹn ẹ rò bẹ́ẹ̀ wọn tẹ̀lé mọ́mọ́ tí yẹn àwọn tí yóò sì Nàìjíríà wọn lè mọ́mọ́ tí yẹn yìí sí ní mọ́tò tẹ́yìn wọ ẹ wo bí àlè wí bí àkúbẹ ẹni tí ó kù lọ́la ò ní kú lẹ́nì ẹni tó sì kú lẹ́nì ò ní dọ́là Ọlọ́run ló lẹ́mìí kálukú lọ́dọ̀ ọlọ́mọdé arógun àpáyé ní tá a fẹ́ sọ ní ìsìn àkókò mọ̀ ibi tí ó láǹdì sí kọ́lọ́mọdé ò láǹdì wá sí nǹkan tí ò dá Madam Sajẹ Madam Sajẹ ẹ dúró jẹ́ ẹ ti ẹ̀ sinmi díẹ̀
àgbàntara yín àgbàjẹ́ kí n ṣe òbí òwe Mr. Latin ẹni àpọ́nlé ni yín bẹ́yìn bá jẹ tẹ́ ẹ bá yó ẹran tí ẹni tí ò tí ì jẹ tí ò tí ì yó ẹni tí ò tí ì rí jẹ tí ó pé yóò yó Igwe Ọláìyá tó máa sanwó kíndìnrín stone tẹ̀yìn sanwó kíndìnrín stone gbogbo wa ni kí ló wá dé kí ló ṣẹlẹ̀ wọn bá náà nìyẹn máa ń ṣe mọ́ níta ara tẹ́ ti dánú rẹ̀ tó wà nílẹ̀ náà ló tó gẹ́ mo ní pé àwọn tó ń ba Nàìjíríà yìí jẹ́ mo ló ń tíátà jẹ́ kan nù wọn ẹ̀yin lè máa rí wọn níbi màmá kẹ́ ẹ jẹ́ ṣubú kẹ́ gorí mi kọjá àwọn yìí náà ni àwọn yìí ní ẹ lọ wọrí TikTok ní ìsìn àwọn náà ló kún bẹ́ẹ̀ tọ́rọ́kọ́bọ̀ táwọn tẹ̀ fi ń sàánú àwa yìí ní ìsìn àwọn náà ló kún bẹ́ẹ̀ àwọn ni wọn ní tìjú ìṣújú ò sí fún wọn mọ́ ẹ wọ́ ẹ fẹ́ gbọ́ ẹ lọ sí mi ẹ̀dọ̀ ẹ̀yin mẹ́ta tí mo pè é pa wọ́n mọ́ yín tá a bá rí yín tẹ̀wọ́ pọ̀ lórí burúkú káàkiri àdúgbò wa bá a bá dé da yín mú èpè burúkú last time èpè kéré la ṣe fún yín ọdún yìí èpè tá a ṣe fún yín ní ìdìbò tó ń bọ̀ yìí ẹ jẹ́ gbogbo onírànwọ́ rẹ̀ ṣẹ̀kú kan yín ẹ fi dìbò sílẹ̀ olóṣèlú kọ́ nìyí eléré tíátà nìyí lérò yìí a ní báyìí mú kékeré a mọ̀ sọ wípé ìdáfúkọ̀ lọ́wọ́ máa ń gbọ́ èmi náà kọ́ tíátà mo kọ́ fún pàṣẹ kéèké ẹlẹ́bẹ̀ẹ́ lọ́bẹ̀rẹ̀ ọ̀gá mi mo kọ́ tíátà so èmi náà wà mọ́ tẹ́lẹ̀ mo tẹ́ kọ́ wá nínú tíátà yẹn tí mo ti sọ ṣáájú ìwé tí mo sọ yẹn inú fíìmù ni o ẹ̀bẹ̀ ilẹ̀ kọ́ wa èmi náà bẹ̀rẹ̀ sí máa sọ sí yín abẹ̀rẹ̀ sí máa fi gbé ṣépè èpè ńláńlá tó ní yóò lè gbàdán bẹ́ẹ̀ bá pẹ́ àtàkùrọ̀ ìwọ náà àdó ni yín ṣé ẹ máa mọ́mọ́ yín wọ̀ bẹ̀ ni ẹ ṣe tí mi ẹ̀dọ̀ ẹ̀yìn ọ̀dà wa ẹ yé tàwa síta mọ́ ọjọ́ kìíní àná náà àwọn oníṣẹ́ tíátà yìí náà ni náà ta àwọn ọmọ wa lọ sẹ́nu ẹnu géètì abẹ́ ìgbàgbé inú àwọn artist tó dọ́dọ̀ bẹ̀ èwo ló kú sójú ogun bẹ̀ àwọn ọmọ nìkan lẹ́tì síbẹ̀ kan wà ń bẹ̀ ẹ kú ti mọ̀ pé with jollof rice àti fried rice àti chicken ọyọ kan gbogbo owó fọ̀ síta ni ebi náà gbogbo wa kì í sì ṣe ẹbí wa ẹni tí ò bá tí ì jẹun ó ṣàní kó ṣàwọn nǹkan jẹ àbí ẹ sì mi ẹ̀dọ́ àti ní tẹ̀ tí ń wọ fẹ́ẹ̀sì káàkiri ọ̀rọ̀ tí mo sọ part 1 ni mo èmi ò fi picture yín síbẹ̀ o mo káwọn bloggers àfi sí àmọ́ ní bloggers wá fẹ́ lo kíní tí mo sọ yìí ẹ sì mi ẹ̀dọ́ I am not here to fight anybody God bless you nǹkan tí mo sọ yìí tó bá bí yín nú màámi Sàjẹ́ àti bàbá mi Mr. Latin àti bàbá mi Igwe ẹ má bínú àmọ́ do the needful